ìjà Olúwo àti Ọọ̀ni tilẹ̀fẹ̀ wọ́n ní wọ́n ti jọ kí ẹsẹ̀ bọ ṣòkòtò kan náà, ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé kò máa dojú ti Yorùbá bí? Kí sì làwọn ohun tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ jákèjádò àgbáyé? Bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ọmọ Yorùbá tòótọ́, ó ṣe pàtàkì kẹ́ tẹ́tí gbọ́ ètò yìí gan-an ni o, torí fúngbáfúngbè yóò bọ́. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo kí níbi tí ẹ ti ń wà jákèjádò àgbáyé. Mo ní olóyè Yunus Odùṣínà, amúlùdùn gbogbo Lábàìwá ní Ìtòkò Tuntun l'Ábẹ́òkúta. Wọ́n wà níbí. Mo kí ẹ kú ìjókòó. Tó a kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Bembeyeke TV jákèjádò gbogbo àgbáyé pé a kú ìpalẹ̀mọ́ ọdún ìtúnu àwẹ̀. A sì tún wà nínú àwẹ̀ Lent ti àwọn onígbàgbọ́. Tó Ọlọ́run Elédùmarè a gbọ́ àdúrà gbogbo wa o. Àmín. Ojú tẹ́ fi ń wo ìkànnì yìí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ̀tẹ̀ fi ń gbọ́, etí náà ò ní di. Àmín. Aburú kéré ó tóbi kò ní sọlẹ̀ lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa o. Àmín. A kú kó lè da ilé tí gbogbo à ń bá kiri. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun. Olóyè lẹ jẹ́ èèkàn kùgbùlẹ̀ Yorùbá sì níyín, tó sì jẹ́ pé ọ̀pọ̀ ló ń kan sára sí yín pé àwọn rí yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. Ọ̀rọ̀ àwọn ọba aládé méjì nílẹ̀ Yorùbá, Ọọ̀ni tilẹ̀fẹ̀ àti Olúwo tilẹ̀wó. Olúwo ní àwọn ti kí ẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú Ọọ̀ni tilẹ̀fẹ̀ nínú àwọn àlàyé ọ̀rọ̀ wọn tí wọ́n ṣe. Ṣégun la fẹ́ pè ní àbásàsí? Ẹ ṣé. Yorùbá bọ̀ wọ́n ní tí ọmọ àlè inú ilé kan tí ò bá ti dàgbà ilé náà sì máa tòrò. Àmọ́ ṣá tọ́mọ àlè ibẹ̀ bá dàgbà ilé ọ̀hún ò ní tòrò mọ́ o. Kò ní tòrò mọ́. Bẹ́ẹ̀ ni ẹni ṣègùn ni àbí àṣàsí rárá o. Kò sí nǹkan tí ń jẹ́gùn, kò sí nǹkan tí ń jẹ́ àṣàsí nínú ọ̀rọ̀ àpèrè àwọn baba ńlá wa tí à ń pè ní àpèrè lọ́balọ́ba. Àṣàsí ìmọ̀ba, ègún ìsì ìmọ̀ba. Kò sí nǹkan tí ń jẹ́gùn, kò sí nǹkan tí ń jẹ́ àṣàsí ń bẹ o. Àmọ́ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí àpèrè yẹn tó bá dórí ibẹ̀, irú àwọn nǹkan tá a máa rí náà láti ń rí bó ṣe rí nìyẹn. Ẹ ṣé. Ọ̀rọ̀ rí ó dáa, ta wá lọ máa lè tó wà lórí àpèrè àtọmọkọ. Ẹ ṣé. Gbogbo wa náà àrùn ojúkú ni, kì í ṣe àrùn inú. Gbogbo ẹni tí ó bá ti ń hùwà tí kò ń ṣe ìwà inú ìdílé, inú ibi tó inú ìdílé tó ti jáde wá yẹn, wọ́n ní kò jọ ìyá, kò jọ bàbá ṣé ohun tí kò jọ ìyá kò jọ bàbá níbo ló ti wá wá. Orí àpèrè àwọn baba ńlá wa la pé orí àpèrè iyì ẹ̀yẹ ni. Inú àwọn méjèèjì ẹni tó wà tí ò tọ́ sí àpèrè yẹn á ti mọ̀ á mọ̀. Ẹni tó bí ṣé Ọọ̀ni sọ̀rọ̀ ní pé ẹ̀ lẹ́mí ṣé Ọọ̀ni wé kínní. Àwọn ẹni tí a bá rí náà àwọn méjèèjì tó ṣe àwọn nǹkan yẹn náà la lè gbé láti sọ pé àpèrè yẹn ò tọ́ sí. Ṣé a fẹ́ sọ wípé ká ní Ifá ló yan àwọn ọba wa yìí, ṣá fẹ́ sọ wípé Ifá ti yan ọmọ àlè ni? Nínú àtẹ̀jáde yẹn nígbà tí mo gbọ́, ìyẹn ìròyìn tó lọ káàkiri nígbà tí mo gbọ́, ẹ tètè béèrè ọ̀rọ̀ ni, lórí mo ti ń rò pé nínú ìtẹ̀síwájú náà ni ìbéèrè yẹn máa jáde tí màá sì fi ìdáhùn sí. Ẹ rí i pé nínú àtẹ̀jáde yẹn Olúwo sọ ọ̀rọ̀ kan níbẹ̀ pé òun lòún gbé Ọọ̀ni dé ipò ọba. Bẹ́ẹ̀ ni wọ́n sọ nínú ìgbàgbọ́. Nínú bí Olúwo náà ṣe dórí àpèrè, a rí i pé àwọn bàbá wa kan ní tí wọ́n lẹ́nu ní Ìwó wọ́n sọ bó ṣe débẹ̀. Pé gómìnà kan ló fà á wá ló ní òun ní ọmọ kan tí ó gorí àpèrè o. Ṣe rí i pé ní àárín yẹn ìbéèrè yín
ẹ̀kọ́ ti fojú mímu hàn. Tó bá jẹ́ pé lóòótọ́ náà ni Olúwo sọ nǹkan bẹ́ẹ̀ yìí àti rí, àmọ́ nínú ọ̀rọ̀ tó sọ yìí tí èèyàn bá wá bójú wo àárín àwọn méjèèjì, ta ni Ifá yàn ta ni Ifá ò yàn àti rí ńbẹ̀. Ta ni Ifá yàn ta ni Ifá ò yàn àti rí ńbẹ̀. àti rí nínú ìwà àwọn méjèèjì, ẹni Ifá yàn àti rí, ẹni Ifá ò yàn tó ṣèlú yàn àti rí. Ṣùgbọ́n nígbà kan wọ́n ní ìjà ló dé tó rin dòwe. Nínú àkọọ́lẹ̀ àti ìwádìí ó ń ṣàfihàn pé àwọn ìgbà kan ti wà tí Olúwo ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí tí wọ́n dúró tán sẹ́ẹ̀ pé Ọọ̀ni sì ní bàbá àwọn olórí aládé ńlẹ̀ Yorùbá ìṣẹ́ nítorí ipò tí wọ́n dì mú lẹ́yìn ìgbà tí ọba ti Aláké tìlú Ẹ̀gbá tí wọ́n sọ̀rọ̀ táwọn kan bẹ̀rẹ̀ sí takò wọ́n láti àwọn apá òkè ọ̀hún. Láàárín yẹn kí ló wá fà á, kí lẹ rò pé ó lè fà á torí wá tí ọ̀rọ̀ yí lójijì? Ẹ ṣe màá tó tẹ̀síwájú náà. Ṣe rí ọ̀rọ̀ tí ẹ ra béèrè yìí, tẹ bá ti rí ẹ̀dá kan tó jẹ́ playboy nǹkan tí ó bá ń fẹ́ àǹfààní tó bá mọ̀ pé ó máa rí àǹfààní kan jẹ lọ́dọ̀ ẹnìkan, ẹ rí irú ọ̀rọ̀ àpọ́nlé tí ó máa fún ẹni bẹ́ẹ̀. Ìyẹn ní ìkejì, yàrá pé playboy ni wọ́n pè, ẹ máa wo gbogbo àwọn tó jẹ́ gaima. Playboy wà. Àwọn gaima ẹ rí i pé wọ́n á fẹ́ create trust láàrin àwọn àtẹni tí wọ́n fẹ́ jẹ. Ṣé di eyín sí? Wọ́n fẹ́ gbà yìí. Olúwo ti wò wípé òun máa rí Ọọ̀ni láti máa lò fún àwọn ìwà ẹ̀kan tí ó ń fẹ́ máa fi ọgbọ́n bò mọ́lẹ̀ wípé kó máa yọ síta. Náà ni eléyìí tẹ́ rí tó ṣe ṣáájú yẹn. Ó ti mọ̀ pé olórí ọba ilẹ̀ Yorùbá ni Ọọ̀ni. Ó dẹ̀ ti mọ̀ wípé tóun bá lórí àsí tóun bá pílẹ̀ ẹ̀ ní àwọn àárín yẹn, àwọn nǹkan kan wà tó jẹ́ pé òun máa ṣe tó máa gọ sí abẹ́. Ẹ rí i pé ká pé bàbá wa Aláàfin ọ̀fọ̀n Ọ̀yọ́ àná bá gbé wọn fojú lẹ̀ fún mi, á play àwọn náà bó ṣe play Ọọ̀ni yẹn. Ẹ ṣe wá ń sọ báyìí pé Ọọ̀ni ló fojú lẹ̀ fún Olúwo tí gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n kíyà nǹkan kan bẹ̀rẹ̀ fún yín. Ṣé mọ̀ pé Ọọ̀ni nígbà tí ó dórí oyè, ẹ rí i pé ó hu ìwà kan láàrin àwọn awuyewuye tó ti wà nílẹ̀ láàrin Ọọ̀ni àná pẹ̀lú Aláàfin àná. Ẹ rí i pé ìdílé tó ń dórí oyè ó ṣe àwọn àtúnṣe kan mẹ́yẹn. Ọba tí ó ń fẹ́ unity láàrin àwọn ọba ilẹ̀ Oòduà ni Ọọ̀ni. Ìyẹn ló fi àyè gba Olúwo fún àwọn nǹkan tí Olúwo sọ síwájú yẹn. Kì í ṣe pé bóyá Ọọ̀ni fi ara ẹ̀ lẹ̀, ó rò pé nínú ẹni tó wù kó jẹ́ olórí ó ti wù kó kéré tó, ó gbọ́dọ̀ ṣe àwọn àtúnṣe kan láàrin àwọn tó jẹ́ olórí fún. Kò gbọ́dọ̀ jẹ́ ẹkùn ni wọ́n máa sá fún. Nínú àtẹ̀jáde ìròyìn tó jáde yẹn, Olúwo sọ wípé ìgbà tí Ọọ̀ni nílò ìrànlọ́wọ́ ńgbà náà pé wọ́n wá pé àwọn èdè àìyedè àwọn tí ẹ ń ṣẹgbẹ́ ẹ̀gbọ́n wọn lẹ́gbẹ́ táwọn fi wá pé àwọn èèyàn tó yẹ kán pè. Ṣé ẹ mọ̀ wò bóyá àbí nǹkan yẹn ló fà á tí Ọọ̀ni fi ń fi ọ̀wọ̀ wọ
Olúwo yẹn ni pé láti kí ìrẹ́pọ̀ lè wà, torí nígbà kan ó ti jáde tí ìròyìn sọ pé Ọọ̀ni wọ́n lọ sọ́dọ̀ Olúwo, wọ́n ní ṣe náà lé àwọn bí ajá. Ìgbà kan wà tí ìròyìn tún gbé tó sọ pé wọ́n lọ síbi ìpàdé àwọn lọ́balọ́ba kan, ìgbà tó yá Olúwo dúró sí ojú ọ̀nà, àwọn kinní tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ọba Ọọ̀ni, wọ́n ní ṣe ni wọ́n rọ́ Olúwo dànù tí wọ́n fi ráàyè kọjá. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ibo lẹ rò pé nǹkan ti ń wọ́ wa náà? Ẹ ṣe ibi tí nǹkan ti ń wọ́ wa náà ni àìbọ̀wọ̀ fún orí àpèrè tí Oníwo wà, tí wọ́n tá a fi Oníwo sí, àìbọ̀wọ̀ fún ìyẹn ní. Ìkejì, ibi tó ti tún wọ́ wa ni pé nígbà tí ọba ti di pé ọba olóṣèlú ló yàn wọ́n, ibi tó ti tún wọ́ wa náà ni pé ká máa ṣèwádìí dáadáa kó tó di pé a máa fi ọba sórí àpèrè. Irú ọba irú èèyàn wo ló jẹ́, irú ìwà wo ló wà lọ́wọ́ ẹ̀, kó tó di pé a fi sí sensitive position bẹ́ẹ̀. Lórí orí àpèrè ọba, ipò ibi tó wà sensitive gan ni, kì í ṣe ibi tí a kàn gbé ẹnìkan tí làákàyè òkun tó ta gbọ́dọ̀ gbé sí. Ó dà, nínú ìròyìn yẹn mo tún ń tọ́ka sí ìròyìn yẹn fásìkò yìí, wọ́n sọ débì kan, wọ́n nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ọọ̀ni, agbẹnusọ wọn Moses Ọláfárí, wọ́n sọ̀rọ̀, wọ́n náà wá sọ pé kì í ṣe ọ̀rọ̀ tó pọ́n, pé gbogbo eléyìí tó ń sọ àwọn ọ̀rọ̀ kábàkábà jákujàku tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò dẹ̀rí bẹ́ẹ̀, òun làwọn ọ̀rọ̀ yẹn. Ṣáá fẹ́ sọ pé Olúwo ń parọ́ ni? Lójú ìwòye tèmi, a lè sọ pé ọ̀rọ̀ tí ẹ̀sùn tí ò fẹsẹ̀ múlẹ̀, tí ò fẹsẹ̀ múlẹ̀ tó, òun náà ni Olúwo ló fi ń kan Ọọ̀ni. Ṣé rí gbogbo ẹni tí ó bá ti ń mu kíní tá à ń sọ yìí, gbogbo nǹkan tó bá ti ń dà gbogbo ya ó ń disturb làákàyè ẹ̀dá, gbogbo ẹni tó bá ti ń ṣe rí kò sí nǹkan tí irú ẹ̀dá bẹ́ẹ̀ tí kò lè sọ. Àwọn kan wà tí wọ́n ń ṣe tó jẹ́ pé làákàyè wọn kún gan-an. Ẹ̀wọ́n bàbá wa Fẹlá nígbà ayé wọn àlè wọn fa kìíní yẹn. Gbogbo irú ìjà tí wọ́n ń jà fún ìṣọ̀kan ilẹ̀ Oòduà ní Áfíríkà lápapọ̀. Irú bàbá wa Orlando Ọwọ̀, èyí ò tí ì rò ní wọn kan tí wọ́n gbọ́ tó jẹ́ orin jágajàga kan àbí ìwà kábàkàbà kan. Wọ́n sáré pé wọ́n máa mú inspiration ní tó bá mú tán orí tí wọ́n máa ń pè ní bẹ̀tẹ́lì ní àmú, tó bá mú tán báyìí ọ̀tọ̀ ní nǹkan tí ó máa bẹ̀rẹ̀ sí ṣe. So ìdí nìyẹn tó fi jẹ́ pé lábá kó 100 wọn jọ ní àwọn tó ń fà á, bóyá a lè rí bí 10 nínú wọn tí ó jẹ́ pé làákàyè ẹ̀ tó máa pé dáadáa. Pé tí ó nọ̀mà. So ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló jẹ́ pé kábàkàbà náà ni wọ́n máa ń ṣe. So àtẹ̀tí ká mọ́ ẹni tí à ń sọ̀rọ̀ nígbà yìí, wọ́n ti ká mọ́ lọ́wọ́ rí, kódà wọ́n gbé fún ayélujára. So irú yẹn ó ń jẹ́ ká máa ní àwọn iyèméjì pẹ̀lú nǹkan tí wọ́n bá sọ. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ní iyèméjì lórí ẹ̀, a gbọ́dọ̀ fi taratara sọ pé nǹkan tó sọ yìí ó ti rí bẹ́ẹ̀ náà ló dẹ̀ rí. Ní 2020 wọ́n ní àwọn ọmọ ìlú Ìwó tí ń bẹ lókè òkun, wọ́n kọ lẹ́tà wípé kí wọ́n gbé ìtótun kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó, pé kí wọ́n gbé yẹ̀wò, kí wọ́n sì bá wọn yọ wọ́n kúrò ní orí ipò lórí àpèrè náà. Ṣùgbọ́n wọ́n nígbà tí ìgbésẹ̀ àyẹ̀wò bẹ̀rẹ̀, nígbà tó ṣe láti yọ wọ́n ní ń ṣe ni ọ̀rọ̀ bá yí. Wọ́n nítorí panudà láàárọ̀ kọ́, wọ́n ní panudà láàràdá, ọ̀nà oko àmọ́ padà ábìlẹ̀ ń tà sí ọ̀nà ẹnu. Wọ́n ní ọ̀rọ̀ Olúwo gbogbo bá ṣe ń gbèjà Yorùbá tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ní gbogbo ẹ̀ yí padà.
náà bá bẹ̀rẹ̀ sí bá àwọn ará òkè ọya lọ́hùn-ún ṣọ̀rẹ́ tí wọ́n sì ń sọ pé ìsìláàmù gan ó ń lọ́nà. Wọ́n ní nítorí pé wọ́n mọ̀ pé táwọn bá lo ọ̀nà yẹn ni wọ́n fi lè tẹ́wọ́ gbà wọ́n lọ́hùn-ún, kò sì ní jẹ́ ó lè rọrùn láti yọ wọ́n nípò. Bákan náà wọ́n ní ti sọ́ngbà kan rí pé àwọn tí ẹ̀ lè máa wé láwàní káwọn jẹ́ míà. Gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí láàrin yẹn, ǹjẹ́ a lè sọ wípé ó rí bẹ́ẹ̀ délẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ẹ ṣé, mo ti sọ nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa, mo ní playboy. Bẹ́ẹ̀ bá rí ẹ̀dá kan tó bá jẹ́ alágàbàgebè, àwọn irú nǹkan tó ṣẹlẹ̀ yìí a lè fẹ́ kù lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Oníwò ti di pé tóun ò bá lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn alágbára ilẹ̀ Haúsá wípé ó ṣeé ṣe kí ipò Oníwò yẹn kó bọ́ lọ́wọ́ òun. Ìbéèrè mi wá ni wípé ǹjẹ́ àwọn ará òkè ọya ṣé wọ́n tún lágbára lórí ipò ọba wa ń bẹ ni? Ìdí tí wọ́n fi lágbára lórí ẹ̀ ni pé ọba ti di ètò olóṣèlú. Gbogbo olóṣèlú ni ọ̀rọ̀ ọba ní orílẹ̀-èdè wa, wọ́n á lágbára lórí ẹ̀. Tí bá gbọ́ iye dáadáa, ṣé náà ń sọ báyìí ni wípé playboy lolúwo àbí gaima? Àti méjèèjì. Méjèèjì ni. Ẹ rí inú àwọn nǹkan tí àwọn obìnrin sọ, irú ìyàwó ẹ̀ òyìnbó yẹn náà, ẹ rí nǹkan tó sọ. Tó ń sọ pé òun fẹ́ wá láti Canada. Wọ́n ló plé òun títí, wọ́n ní kò sọ pé òun ti ní ọmọ 10, ìyàwó 5. Kó tó di pé ó lè kó làwọn ti pàdé. Ẹ mọ ẹwù irú playboy bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹni tá bá sì ti ń ká ìwà yìí mọ́ lọ́wọ́ tó ti ń ṣe bá orí ẹni bẹ́ẹ̀, gaima náà la lè pè. Nǹkan tá à ń pè ní gaima pé pípẹ́ kó sá wá ọ̀nà kó fẹnu dídùn kó fi wíìnì háàtì èèyàn láti lè rí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ èèyàn láti lè rí gbà. Kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní wọ́n ṣẹ̀wọ̀n rí ìlú èbó. Ó wà nínú lẹ́tà tí wọ́n ní àwọn èèyàn yẹn kọ pé ká báwọn fi yọ wọ́n kú òǹpò. Wọ́n nígbà dẹ̀ ṣèwádìí, wọ́n ní nínú ìròyìn yẹn ní o ti Yorùbá World Center tí wọ́n gbé jáde. Wọ́n ní wọ́n rí pé lóòótọ́ ni wọ́n ṣe ẹ̀wọ̀n lọ́hùn-ún. Àwọn kan gbé fídíò kan jáde, wọ́n ní jìgólò ni wọ́n. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣèṣe pé bóyá àwọn èèyàn ò wádìí ọ̀rọ̀ yìí dáadáa ṣá. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan mú. Ṣé ẹ rí àwọn èèyàn wa tí wọ́n wà ní ìlú èbó yẹn, wọn kì í méfò. Orí wọn pé wọ́n á wà dáadáa kó tó di pé wọ́n máa gbé jáde. Wọ́n á rí dáadáa kó tó di pé wọ́n máa sọ. Ọgbà àtúnṣe tí wọ́n ní wọ́n lọ lọ́hùn, bí wọ́n bá wádìí ẹ̀, wọ́n rí pé bẹ́ẹ̀ ni wọ́n ò ní sọ ọ́. Àwọn tó sọ pé wọ́n ṣe jìgólò lọ́hùn, ẹni yẹn ń sọ, mo rí àtẹ̀jáde yẹn, ó ní tó bá pé kò rí bẹ́ẹ̀ kó fèsì òun. Ó ní tó mọ̀ dáadáa ni. Ìyẹn ni pé oògùn tó bá dá ní lójú la fi gbárí. Ó ní ohun tó mọ̀ dáadáa ni kí ló dé tí Oníwò ò bọ́ sí orí ayélujára kó sọ pé kó ṣàlẹ́ǹjẹ nìyẹn pé kò rí bẹ́ẹ̀. Kí ló dé tí ò ṣàlẹ́ǹjẹ àwọn tí wọ́n sọ pé wọ́n ti lọ sọ́gbà àtúnṣe pé kò rí bẹ́ẹ̀. Ó tó rí mọ̀ pé tó bá ṣàlẹ́ǹjẹ wọ́n á gbé ìwé yẹn jáde. Wọ́n lè lọ wá ìwé tí wọ́n fi dájọ́ lọ́hùn, wọ́n á tẹ̀ gbé sórí ayélujára. Ṣé àwọn pé wàhálà dé? Mo sọ̀rọ̀ kan nígbà kan wípé ọ̀nà yóò kó gbàdé ipò, tó bá dépò yẹn tó bá hùwà ọmọlúwàbí, ayé ò ní rí ọ̀nà tó gbàdé bẹ́ẹ̀. Àmọ́ ó wá dépò tán, wọ́n pọ̀ lọ́mọ wọn, àmọ́ wọ́n ń pẹ̀lú o tó ń gbọ́mọ ẹran ọjọ́. Tó kò sí pé tó ń kó rí àwọn èèyàn ó tọ́ka sí ẹ fún ẹ wípé báyìí ló ṣe débẹ̀ o. Nítorí tí ò bá sí wà tí Oníwò hù ní bàbá wa Ògúndòkun, wọn ò ní sọ ìtàn bó ṣe débẹ̀ fún wa àtìgbà tí mọ̀. Ó dáa, ìròyìn jáde pé ọba Olúwo kó bítìn fún odidi ọba aládé. Wọ́n léléyìí sì mú kí wọ́n sọ pé kán lọ rọ́kúnlé fóṣù 6 gẹ́gẹ́ bí ọba. Ọ̀rọ̀ yẹn wọ́n ti lọ́dí ẹ̀ mọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ pé àwọn ló wà ní díẹ̀. Ẹ gbọ́, tó lè má jọ Ọọ̀ni.
ló wà díẹ̀. Ṣé Ọ̀ọ̀ni ló ní kí Ọ̀ọ̀ni ló sọ fún Oníwò pé ó yá o lọ lu ọba ẹgbẹ́ ẹ o? Ṣé Ọ̀ọ̀ni àtọba yẹn ń jà ní tó fi wá jẹ́ Oníwò ní tọ́ọ̀gì tí ó fẹ́ gbèjà? Rárá o. Ṣé rí ohun tó bá wà nínú ẹni lọ tí ipa ní ipa? Oníwò ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa lu àwọn àgbàlagbà, kò ṣẹ̀ṣẹ̀ máa lu wọ́n. Ó ti lu àwọn olóyè méjì tí wọ́n tó dádì ẹ̀gbọ́n pàápàá, ó ti lù wọ́n nílùú Ìwó. Ó ti kó èrò lọ sí ilé bàbá Ògúndòkun tó wọ́n lùlù fún wọn. Ọ̀rọ̀ kìíní kan tilẹ̀kùn orí kò lè bóde. Àgbàlagbà sálà wọn náà. Kí wàá lè fẹ́ sọ wípé èyí tó ṣe yẹn lára sọ wípé ó wá jẹ́ ìjọ lójú fún wa. Tí nǹkan kan ẹnìkan lè ní mo kàn fẹ́ kọ̀rẹ́kìtì láàrin yẹn, torí wọ́n ní nínà yẹn ó ṣojú ọ̀gá ọlọ́pàá kan. Ibo ló yẹ kó Oníwò wà? Nítorí àsọ́ọ̀tì nínú òfin, nínú ẹ̀kọ́ tá a sì kọ́ nínú agbófinró, téèyàn bá ń hùwà kan tó jẹ́ ìwà ọ̀daràn lójú ẹ, ò lẹ́tọ̀ọ́ nínú gbogbo májọ̀ ọlọ́pàá, ò lẹ́tọ̀ọ́ láti múrú ẹ níbẹ̀, láti fà lọ́pàá lọ́wọ́. Ó wá tún hù lójú agbófinró. Ó wá jẹ́ pé kákan sọ pé kó lọ rọ́kùn lé fóṣù 6 lákan sọ fún àìrọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣáá fẹ́ sọ pé àwọn ọba aládé wa kò kù ní láàrin yẹn. Wọ́n àwọn òkú kù ẹ̀gbọ́n ni ṣe bá gbófinró wà ńbẹ̀, gbogbo ló yẹ kí Oníwò wà. Ìyẹn ni pé kó ní kálukú ṣe tó káwọn ọba aládé ṣe gbé ìgbésẹ̀ wọn káwọn náà tún ló ń bẹ̀ yẹn. ẹ ṣe wàá mọ̀ wò pé bóyá Olúwo tilẹ̀ wò wọ́n rẹ́sẹ̀ walẹ̀ dáadáa, wọ́n sì lẹ́nu lọ́rọ̀ láwùjọ. Ara nǹkan tá à ń sọ lórí ọ̀rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa nìyẹn, pé à ń ṣe ojúṣàájú. Àwọn mẹ̀kúnnù là ń ṣòfin fún tó fi mú, a ṣe òfin fún àwọn tó léèkàn ní orílẹ̀‐èdè yìí láti rí pé kó fi mú rárá o. Nínú nǹkan tí Oníwò ṣe yẹn tó sì ṣojú agbófinró, ó yẹ kí wọ́n gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀. Kò yẹ kí nítorí òfin ò bọ̀wọ̀ fún ẹnì kankan, òfin ò yẹ kó bọ̀wọ̀ fún ẹnì kankan. Báwo lòfin ṣe bọ̀wọ̀ fún òun? Báwo lòfin ilẹ̀ tiwa ṣe ń bọ̀wọ̀ fún àwọn kan tí kò fi àyè lẹ̀ láti bọ̀wọ̀ fún àwọn kan? Ìyẹn lèmi ń sọ láàrin yẹn pé ó lóyún tó bá jẹ́ bẹ́ẹ̀ yìí lóòótọ́ o, lórí sí àwọn gbogbo ìṣojú tiwa, ṣùgbọ́n ìròyìn la gbọ́ pé báyìí ni ó ṣe ṣe ń bẹ̀. Inú ìròyìn yẹn a dẹ̀ mọ̀ pé ó ti ń na àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀, èmi ò lè sọ pé kò ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ṣé gbogbo àwọn ọba aládé ó tiẹ̀ máa parọ́ ni? Tó bá jẹ́ pé kò rí ṣe irú ẹ̀ rí. Ṣé gbogbo àwọn ọba aládé ó wà níbẹ̀ tí wọ́n fi wọ́n lè parọ́ pé kán lọ́rọ́ nílé? So irú ìyẹn sì ní ojú agbófinró sẹ́, èmi sì ń sọ pé ó yẹ láti bẹ̀ ẹ̀yẹ kan gbé láti bẹ̀ lọ wọ́n dẹ̀ ṣáàjẹ́ scott fún pé ó àsọ́tì ọba. Bẹ́ẹ̀ ni ọba àtọba sáni kì í ṣe ọba sáráàlú, kì í dẹ̀ ṣe aráàlú sọ́ba. Tó bá jẹ́ aráàlú kan ló ṣe irú ẹ̀ sọ́ba, ẹ mọ ibi tẹ́lẹ̀ yẹn máa wà báyìí. Àwọn kan sọ pé Olúwo tilẹ̀ wò, àwọn kan ní tá bá ń sọ̀rọ̀ nípa ajagun gbalẹ̀ pé a fẹ́ lè nàka bẹ́ẹ̀ sí wọn, nítorí wọ́n ní ara nǹkan tó bí gbogbo àwọn ọ̀wọ̀ọ̀wù tó wà nílẹ̀ ni pé wọ́n pàṣẹ fáwọn ọba kéékèèké kan tí wọ́n wà ní àwọn ọba aládé tó wà lábẹ́ ọ̀dọ̀ wọn tó yá ẹ wá máa já rìsíìtì ní ọ̀dọ̀ àwọn o ẹgbọ́n tàlẹ́ sọ pé fún ilẹ̀ tẹ́ bá ti tà. ṣáfẹ́ sọ wípé ajagun gbalẹ̀ lólùwò. Iṣẹ́ rí tọ́rọ̀ bá dà báyìí kò sí orúkọ tá a fẹ́ pè wọ́n tá à ní rí i pé. Àmọ́ nínú pé bóyá kan wá já tíkẹ́ẹ̀tì, èmi sì ń rò wípé yẹ̀mọ̀ tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn ṣe jẹ́ pé olórí ọba àwọn tó wà ní abẹ́ wọn yẹn láti lè generate revenue ó ṣeé ṣe kí ó jẹ́ ìgbésẹ̀ láti lè fi ó gbé ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Àmọ́ ṣé wọ́n hùwà tó dáa sí wọn? Ṣé ìwà wọn dáa sí wọn?
wọ́n jẹ́ àwọn dá sí wọn ni lè rí kí wọ́n ṣàlẹ́jì wọn ṣàlẹ́jì ẹ̀ wípé ó sọ pé káwọn máa wá já tíkẹ́ẹ̀tì lè rí kí wọ́n ṣàlẹ́jì ẹ̀ bẹ́ẹ̀ nígbà wọn tí wọ́n ti mọ̀ pé owó táwọn bá pọn jọ ó fẹ́ fi ṣe àǹfààní fún gbogbo àwọn ni. àpẹẹrẹ irú ọ̀rọ̀ arákùnrin Burkina Faso yẹn ṣé ó lè sọ pé káyàlú já tíkẹ́ẹ̀tì kan lọ́ máa jà. nígbà wọn rí nǹkan tó ń fi owó yẹn ṣe bẹ́ẹ̀ bí àpẹẹrẹ bẹ́ẹ̀ ni inú nǹkan mi ò lè sọ nípa ọ̀rọ̀ Olúwo ní gbogbo ya Ajagunbalẹ̀ ní kò sí orúkọ tí wọ́n pè tí kò bá a mu ní àkókò yìí pẹ̀lú ìwà tóun náà hù tán. ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin àwọn ọba aládé wa ǹjẹ́ a lè tábà tọ́ ibo ni nǹkan ti ń wọ́ wá lórí ẹ̀ yàtọ̀ sípò pé Ifá ń jẹ́ kí n jọba nǹkan kan ṣé ó níbòmíì tí ọ̀rọ̀ gan ti ń wọ́ wá. ó ní o ìdí ní pé tí mo sọ pé ó ní ojú pé ṣe rí ọ̀rọ̀ òṣèlú torí tó bá ti dé pé ọba kan àwọn ẹgbẹ́ òṣèlú kan ló tẹ̀lé tí ó tẹ̀lé àwọn ẹgbẹ́ òṣèlú kan problem ni o gbogbo àwọn ọba wa dẹ̀ ni wọn lè sọ pé inú ẹgbẹ́ òṣèlú kan làwọn wà oníkálùkù ló máa ní ẹgbẹ́ òṣèlú tiẹ̀ kò yẹ kí ọba kó dẹ̀ lóhùn ìṣẹ́gbẹ́ kankan ọba gbọ́dọ̀ wà neutral nínú ọ̀rọ̀ òṣèlú dé àmọ́ àwọn ọba tí wà nísìn wọn lè wà neutral nítorí pé àwọn olóṣèlú náà ló yàn wọ́n sípò àfi kí wọ́n dẹ̀ ṣe ti ẹni tó bá yàn wọ́n sípò so ìdí àwọn ibi tí nǹkan ti wọ́ wá nìyẹn àwọn ibi tó ti wọ́ wá nìyẹn ká tẹ̀ sì gbé ọ̀rọ̀ Ifá lágbèyàn sẹ́gbẹ́ kan náà àwọn ibi tó ti wọ́ wá nìyẹn. ó dà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ wọn fèsì ọ̀rọ̀ báyìí wọ́n ní àwọn ọ̀rọ̀ yẹn ò tó pọ́n àwọn kan ní ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan ní ìbá dáa kí wọ́n tètè sọ̀rọ̀ káwọn èèyàn lè mọ ṣé lóòótọ́ ni Olúwo ń sọ àbírọ́ ẹ gbọ́. ẹ ṣe àwọn olóyìnbó ní silence is the best answer for a fool. táwa ń fù. tẹ́lẹ̀ bá dákẹ́ òòṣà dákẹ́ má fọhùn àkúkú mọ tẹni tó ṣe dídákẹ́ yẹn ó tún máa ń fún èèyàn ní iyì iye gbogbo ọ̀rọ̀ náà ni ẹni tí ó bá wà ní ipò gíga tó dẹ̀ ní làákàyè kí gbogbo ọ̀rọ̀ ni ó máa dá sí gbogbo ọ̀rọ̀ ló máa fèsì sí ní gbogbo rárá o àwọn tí ó fèsì á fèsì ẹran tí gbà tí ọmọ kan pariwo lórí social media ńgbà kan pé Ọọ̀ni ni bàbá òun ọmọ olórin kan báyìí agbára la kọ́ ṣètò lórí ẹ̀ mo ní nígbò báyà Ọọ̀ni wọ́n ṣàfọ̀hún nígbò yá náà láti inú ilé nínú ààfin agbẹnusọ fàáfi ó sọ̀rọ̀ ẹ sọ bó ṣe jẹ́ tó ọ̀rọ̀ eléyìí bí Ọọ̀ni ṣe rọra keep mute tí wọ́n sọ̀rọ̀ yẹn ó wà òkè. àwọn kan ní báyìí pé ó yẹ kí Olúwo kí wọ́n tètè lọ tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ẹ gbọ́ tó máa fẹ́ kó gun omi. èmi mọ̀ pé Olúwo kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí irú gbogbo àwọn ọ̀rọ̀ tó ti sọ ṣáájú yẹn a rò pé tóun bá lọ á ṣe bẹ́ẹ̀ yẹn níbo ni kóun wá kó gbogbo ọ̀rọ̀ tóun sọ níbo ni kóun kó o sí. ibi tí ọ̀rọ̀ yẹn tẹ̀sí ti máa tàn síwájú àti síwájú sí nìyẹn tí Oníwò bá fẹ́ ṣe dáadáa bàbá wa Ògúndòkun wọ́n ti bẹ̀bẹ̀ on his behalf pé kí Ọọ̀ni má bínú pé Oníwò kò yẹ kó sọ gbogbo nǹkan tó sọ yẹn o bí ó bá sì ṣe pé òun ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí bàbá rí irú bàbá ló yẹ kó lọ bá bẹ́ẹ̀ straight bàbá ló lè pe ìjókòó yẹn wọ́n dẹ̀ lè yanjú ọ̀rọ̀ yẹn àmọ́ tí òun bọ̀wọ̀ fún wọn ṣá tí ó bọ̀wọ̀ fáwọn àgbà ìyẹn ni kókó ibẹ̀ tó bá lù ú lẹ̀ tó
tó bọ̀wọ̀ fáwọn àgbà, ẹ rí i pé ọ̀rọ̀ yìí ò ní tàn tó bó ṣe ń tàn lọ yìí. Ó dà, ẹ fọ̀rọ̀ àmọ̀ràn síta ká máa ṣe lọ. ọ̀rọ̀ àmọ̀ràn ní kò ju pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tọ́lọ́ ń bá ṣe àtìlẹ́yìn fún tó bá dé ipò ọlá àbí ipò ọlà, ẹ̀dẹ́ ni o. Ẹ̀dẹ́ ni. bẹ́ẹ̀ ni, ẹ̀dẹ́ ni o. so Ọlọ́run fẹ́ dánwò ẹni bẹ́ẹ̀ wò ni, ó fẹ́ fi wo báwo ló ṣe fẹ́ pọ́n rẹ̀ lè sí àbí báwo ló ṣe fẹ́ tẹ́ rẹ̀ sí. so dídú ẹni bẹ́ẹ̀ bá mọ̀ pé Ọlọ́run ló máa gbé òun débẹ̀, ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ́ òun ló máa wà tí ò sí nírú ipò yìí. irú ẹni bẹ́ẹ̀ á wá mọ̀ pé ẹ̀dẹ́ lọ́lọ́run fi ṣe fún òun, á wá lù nílẹ̀. so ìyẹn ni mo lè gba àmọ̀ràn. Ó dà, ẹ ṣeun. Olóyè Yunus Odùṣínà, amúlùdùn gbogbo Lábáìwá ní Ìtòkò Tuntun l'Ábẹ́òkúta, alẹ́ tí ń gbóhùn látẹnu wọn látẹ̀ẹ̀kan, tí wọ́n sì ń dáhùn sí àwọn ìbéèrè tá à ń jù sí wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ́sì tó pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun. Orúkọ mi Olóyè Odùṣínà Yunus Ìdòwú, tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Tuntun l'Ábẹ́òkúta. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 08034275939, lẹ́ẹ̀kan sí 08034275939. ẹ ṣé púpọ̀ o. Tó kò ní jù báyìí lọ, ẹ̀yin èèyàn wa o, àmọ́ rírì yín torí pé ẹ̀yin lè yan wa, wá lè yan yín. Bẹ́yìn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ ní tẹ́ fi ń wo ìkànnì yìí. Ẹ máa pín in fáwọn ẹlòmíì, ẹ sì lọ sí ojú òpó ìfi èrò ẹni hàn sí ẹjá máa wílé yín lórí ohun tẹ́ ẹ wò yìí. Torí ìlú gangan lọ̀rọ̀ lé ayé, bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sọmọ ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ máa wò kẹ̀sì máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ́ẹ̀bẹ́ẹ̀kẹ́. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé, kó lè fi wá mọ̀nà. Isnad ló ní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate, àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe, ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties, ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu, bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́, torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó, ó lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí mo sùn tàbí mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.